tọ́ mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá. Prince Ọlọ́gbẹ́nlá Adéwálé Táíwò ní orúkọ ti tèmi aka ọmọ Gíẹ̀sì tí mo jẹ́ aláṣẹ àti olùdarí ọmọ Gíẹ̀sì TV. Ọmọ Gíẹ̀sì TV níbẹ̀ láti máa ń ṣe ìgbélárugẹ àwọn nǹkan ìbílẹ̀ àwọn bàbá wa tí ó ti fẹ́ sọnù, tí a rò pé kò sí mọ́ tó sì ti wà. Bẹ́ẹ̀ ni nǹkan ìbílẹ̀ Yorùbá mà dáa púpọ̀, ó dáa púpọ̀ gan. Nǹkan ìbílẹ̀ Yorùbá dáa púpọ̀ lójú ọ̀pọ̀lọpọ̀ bí ẹni pé kò dáa ni. Ntí ò dá ń bẹ̀, ẹ jẹ́ kí n sọ fún wa, ntí ò dá ń bẹ̀ òun ni eléyìí tó jẹ́ pé àfi ń ba tèèyàn jẹ́, tí ọ̀pọ̀lọpọ̀ ń ṣe òun ni ò dáa. Mo máa ń sọ pé ojú ọ̀run tẹ́ ń wò yìí oríṣiríṣi màláíkà áńgẹ́lì ló wà ń bẹ̀. Eléyìí tí wọ́n bá ń pè dáadáa tó fi ń ba tèèyàn jẹ́ òun náà ni ó máa rìn mọ́, yóò wá máa ṣe ọ pé bá ti lágbájá jẹ́, bá ti tàmẹ̀dò jẹ́, bá ti làkàṣègbè jẹ́. Bẹ́ẹ̀ náà wọ́n sì máa bá yé àwọn ọmọ tiẹ̀ náà jẹ́, máa kọ́lẹ̀ òun dá ni bí àjọ, ó sì kú náà bí àjọ. Kò sí ètò ṣe ń bẹ̀ tí ò lẹ́san. Alijaza lizan ilà lizan, ilé ayé yìí náà ni kálukú ó ti gba ẹ̀san ẹ̀. Bó o ṣe dáadáa, bó o sì ṣe nìkan yòókù náà ó gbà, kò sí ètò ṣe tó gbà. Ìwọ tó yẹ pé oògùn burúkú kò fi bá tọmọ ọlọ́mọ jẹ́ náà ló wà nínú láìfẹ́, o sì bímọ. Bó o bímọ o ní fámílì, àánú ẹ ṣe mí. Wá sọ fún mi, ìwọ gangan só ṣẹ̀yàn rí ni. Adìyẹ dà mí lóògùn náà ń fọ́ lẹ́yìn, ó ti ṣẹ̀ mí. N tó ṣe tó bá tó, tí ntẹ́lómi ṣe tó bá tó síta kò sí sọ síta. Yóò ló ti ṣẹ̀ mí, mo gbọ́dọ̀ bá tiẹ̀ jẹ́ ni. Múra sí i. Ibi bẹ́ẹ̀ náà lọmọ tiẹ̀ náà ó sì ṣẹ̀yàn tí wọ́n ṣe bá tiẹ̀ jẹ́. Kò sábúrú ń bẹ̀, kì í ṣe pé ẹni tó bá rò pé ni yóò kàn máa ń rò pé kìíní kò ń ṣe èpè. N tó bá ṣe òun náà ló gbà. Ṣùgbọ́n ẹ jẹ́ á gbìyànjú. Gbénga Adébóyè ó ní gbogbo wa lápadà di ọ̀rọ̀, ṣùgbọ́n ẹ jẹ́ á gbìyànjú ká di ọ̀rọ̀ tó dáa. Kò sí nǹkan tó burú nínú kó o sáré pé ká má fi bá tiẹ̀ jẹ́. Kò sí nǹkan tó burú nínú kó o sáré bí tiẹ̀ ó ṣe dáa. Kò sí nǹkan tó burú pé ní Nàìjíríà tá a wà yìí, gbogbo nǹkan tó bá lè fi dáàbò bo ara ẹ àti àdúrà, kò sí nǹkan tó burú nínú ẹ̀. Ṣùgbọ́n ó bá tọmọnìkejì jẹun òun ni ò dáa. Mo dẹ̀ máa ń sọ kíní kan fún wa, tá a bá rí nílẹ̀ Yorùbá nǹkan àwọn bàbá wa nílẹ̀ Yorùbá, ẹ má jẹ́ ká máa fi bá tara wa jẹ́. Ẹ má jẹ́ á máa fi bá ti tara wa jẹ́. Bó ló ṣe fẹ́ rìn torí òní mì? Bó ló ṣe fẹ́ ṣe tí wọ́n ní ṣe ọ? Tó o bá fẹ́ kí wọ́n ṣe ọ, ó kú láyé pátápátá ni. Ó kú láyé pátápátá. Ṣé wo ò ṣẹlọ́run tó jí lójúmọ́ kan kó mọ́ ṣẹlọ́run? Kò sí wàásì tá a fẹ́ ṣe. Lọ wòran ká. Eléyìí tó bá ti mọ̀ níbẹ̀ tó mọ̀ pé ọ, òun ni kó máa ṣe. Àwọn àṣírí ilẹ̀ Yorùbá, ìkà ni kó máa fi ṣe. Ṣé o ti gbọ́? Ìkà ni kó máa fi ṣe. Tó jẹ́ pé kó o bá tèèyàn jẹun, òun ló wà nínú ẹ̀jẹ̀ títí ẹ. Múra sí, o sì bímọ lẹ̀ o. Nígbà míì àwọn ọmọ ẹ̀ wọ́n máa fi pè ránṣẹ́ sí ọ torí ó ti Jésù àjàrà. Èyí ó sì máa kan ọmọ tó fi lẹ̀ sáyé. Kò sí wàhálà ń bẹ o. Ṣé rí, mo kàn fi yẹn ṣe àyàbá ni. N tí mo fẹ́ kí a jọ gbé yẹ̀wò lénìí, òun náà ni mo pè ní ìṣọ́ra ọ̀wọ̀ tó dáa tá a máa ń fi sára jáde. Ìṣọ́ra ọ̀wọ̀ tó dáa tí a máa ń fi sí ara jáde tá a bá ń jáde lọ. Ó dáa púpọ̀ kó máa wà lára wa. Ẹ jẹ́ kí n sọ kíní kan. Kó gbàdúrà láti òní di ọ̀la. Kó gbogbo nǹkan ra láti òní dọ̀la. Ọjọ́ tí Ọlọ́run bá kọ pé ó lọ ló lọ, ìyẹn o, kò sí kíní bẹ́ẹ̀. Ṣùgbọ́n nígbà míì àdúrà àti ìgbìyànjú máa ń mú ewu kúrò lórí èèyàn nígbà tí àsìkò bá tí ì tó. Ọlọ́run ó gbà fún wa. So ẹ má bínú, kọ́ ni ó wọlé. N tí mo kí n sáré sọ̀rọ̀ lórí ẹ̀ pàápàá. 08061408254 òní nọ́mbà tẹ̀lé pè wá sí. 09072793348. Mo máa ń sọ kíní kan tó bá yẹ pé lórí ẹni ìbéèrè lórí àwọn àṣírí tá a bá fi sílẹ̀, ẹ dákun. Ẹ máa mẹ́sẹ̀jì wa ní WhatsApp ni, ẹ má pè wá. Tó bá yẹ pé ẹ bá ní ìbéèrè lórí àwọn àṣírí tá a fi sílẹ̀, ẹ mẹ́sẹ̀jì wa ní WhatsApp. Tá a bá tètè reply yín, a máa reply yín. Mo dẹ̀ máa ń sọ kíní kan. Ṣé níbi tí àwọn àṣírí tí àwa náà ń gbà káàkiri mélòó la mọ̀? Lóòótọ́ a bá ń lé but ṣé máa tún gbà káàkiri mọ́? Dátà là ń lò. So ẹlòmíì, mo máa ń sọ tẹ́ bá ti bẹ̀rẹ̀ ìbéèrè kan tí bá ti dá yín lóhùn, tẹ́ ẹ bá ṣẹ̀tọ̀, tẹ́ bá bí ẹlẹ́ẹ̀kejì mi lè dáhùn. Kì í sì ti gbéraga, ẹ má bínú. Tẹ́ bá mọ wàhálà tí àwọn bàbá wa míì ṣe kí àṣírí, nǹkan tó rí àṣírí mi gbà. Ẹni tó bá mọ iye àṣírí òun là ń tà fún.
ẹni tó bá mọ iyì àṣírí òun là ń tà fún, Ọlọ́run ó gbà fún wa. ẹ bá mi wá kòkòrò bí abata ní o, ẹ bá mi wá adigbọnọkú, ẹ bá mi wá ìgbẹ́ onígbẹ́ tí ẹ mọ ẹni tó yà, ṣùgbọ́n ìjọ tí wọ́n bá yà ni o tó sì tutù títọ́ wà lórí ẹ̀ òun lè rọra bù. ẹ wá wo bí akíríboto, ẹ pa ní pánsá, àwọn kíní tẹ́ ẹ lọ yìí ẹ kò sí inú ẹ̀, ẹ wá rọra fẹ́ ya àtàrí kan sí, ẹ wá wé ní òwú dúdú àti funfun. ẹ bá ti wé ní òwú dúdú àti funfun, ẹ wá abodìẹ tí ó ti pamọ́ dáadáa, tó ti pamọ́ ó kéré tán tó ń yé ẹyin bíi mẹ́wàá, ní ẹ̀ẹ̀kan náà tàbí jù bẹ́ẹ̀ lọ. adìyẹ yìí ẹ wá kíbọ̀ nídìí, sàpẹ́sì bí n kò bẹ̀rẹ̀ ẹ kíbọ̀ nídìí, ẹ filẹ̀ nígbà tí wàá tó ṣe bíbí ẹ yóò ti kíní ìjáde padà, tó bá ti jáde padà ẹ rọra fi sí tátẹ́gùn ó ti fẹ́ sí díẹ̀, ẹ máa fi sápò káàkiri. tó ṣiṣẹ́ fún ọ̀wọ̀ ni, ìṣọ́ra ni, ṣùgbọ́n pẹ̀lú ògo Ọlọ́run tó ẹ bá dìyẹ yìí yé ẹyin mẹ́wàá sókè, ẹ rí àwọn àràmàǹdà aṣẹ́ kan tí ó máa ṣe. Ọlọ́run ó gbà fún wa. ẹ bá wa share program wa, orí àkọ́kọ́ tẹ́ ṣe fún wa náà ni pé kẹ́ subscribe sí YouTube channel wa Ọmọgíẹ̀sì TV, ẹ subscribe sí, ẹ bá wa share program wa. Prince Ọlọ́gbẹ́nlá Adéwálé Táíwò ní page wa ní Facebook, ẹ follow wa níbi tí a ti ń ṣe ìgbélárugẹ àwọn nǹkan ìbílẹ̀ àwọn bàbá wa. Adéwálé Ọlọ́gbẹ́nlá ara àwọn page wa ní, ṣùgbọ́n Prince Ọlọ́gbẹ́nlá Adéwálé Táíwò òun ní page wa ní Facebook. ẹ subscribe sí YouTube channel wa, ẹ follow page wa gẹ́gẹ́ bí mo ṣe ń sọ 090 72 79 33 48 òní nọ́mbà wa.